Aláròyé máa wí o. Àwọn èrò inú ọkọ̀ pẹ̀lú wòlíì méjì làwọn agbébọn tún jí gbé lọ́nà Ìlọrin. Èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn agbébọn tí wọ́n fura sí wípé wọ́n jẹ́ ajínigbé ti tún gbé ní Kwara. Àwọn èrò tó ń lọ sílùú Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara láti ìlú Ìsanlu Màkútù tó wà níjọba ìbílẹ̀ ìlà oòrùn Yágbà nípínlẹ̀ Kogi ni wọ́n dá lọ́nà tí wọ́n jí gbé lọ. Aláròye gbọ́ wípé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù kẹwàá ọdún yìí iná ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé nígbà táwọn àtìláwí dábùrú mọ́tò àwọn èèyàn ọ̀hún láàrin ìlú Ẹ̀gbẹ́ sí ìlú Èrùkú tí í ṣe ìlú tó pààlà láàrin Kogi àti Kwara. Méjì nínú àwọn tí wọ́n jí gbé yìí ni wòlíì ìjọ aláṣọ funfun ọkùnrin kan àti obìnrin kan, ìyẹn wòlíì Michaels àti arábìnrin Ìyábọ̀dé Àṣùbíòjò tó ń jẹ́ wòlíì obìnrin. Àwọn tí wọ́n súnmọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sọ wípé àwọn agbébọn tí wọ́n dé àmọ́ra ogun ni wọ́n dá wọn lọ́nà. Níṣe ni wọ́n láwọn ọ̀dájú ẹ̀dá náà yìnbọn léraléra láti lè jẹ́ káwọn mọ́tò dúró ní tipátipá tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kó gbogbo wọn wọgbó lọ. Àwọn èèyàn agbègbè náà ní àwọn ti ké sí alága ìjọba ìbílẹ̀ Yagba East láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú alága Yagba West láti lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba Kwara lójúnà àti wójútùú sí wàhálà àwọn agbébọn àti ètò ààbò tó dẹnu kọlẹ̀ ní gbogbo agbègbè náà. Lójú ọ̀nà yìí kan náà ni àwọn agbésùnmọ̀mí yìí tún ti dá ọkọ̀ èrò kan tó kó ọjà tó ń bọ̀ láti Ìlọrin dúró lọ́jọ́ sátidé kan náà. Àwọn agbébọn ọ̀hún tó jẹ́ awakọ̀ náà ni wọ́n dojú sọ tí wọ́n sì ṣínà ìbọn bò ó kó sọ wípé àwọn ò ní gbẹ̀mí rẹ̀ o nítorí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni awakọ̀ náà wà báyìí. Àwọn méjì tó wà nínú mọ́tò ọ̀hún ni ọkùnrin Haúsá kan tó jẹ́ oníṣòwò káràkátà àti ẹnì kan tó wá láti ìlú Ẹ̀gbẹ́ tí wọ́n ṣe àwọn méjèèjì léṣe gidi gan nínú ìkọlù náà. Níṣe ni ọta ìbọn dá ihò òòlù sí gbogbo ara mọ́tò yìí, gbogbo orí ìjókòó níbi tí dẹ́rẹ́bà jókòó sí ló kún fún ẹ̀jẹ̀. Nínú fọ́nrán kan tí wọ́n fi síta, òwúyẹ́ kan tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà ni àlàyé tí dẹ́rẹ́bà yẹn ṣe ni wípé àwọn agbébọn yẹn ya jáde sí títì lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ni tí wọ́n yìnbọn sí òun. Ó ṣèṣe gidi gan ni o, ó sì nílò ìrànlọ́wọ́ àwọn ẹbí àti ará ìlú báyìí. Ilé ìwòsàn ni wọ́n ní ọkùnrin awakọ̀ ọmọ bíbí ìlú Ìsanlu tó wà níjọba ìbílẹ̀ Yagba East nípínlẹ̀ Kogi yìí ṣì wà báyìí tó ti ń gba ìtọ́jú. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ọ̀rọ̀ ìjínigbé àti ìkọlù ti lè sí láwọn ìpínlẹ̀ yìí, láwọn èèyàn ìjọba ìbílẹ̀ Yagba West àti Yagba East nípínlẹ̀ Kogi tó fi mọ́ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Patigi, Edu àti Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ti ń gbé nínú ìbẹ̀rùbojo. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.